Harijan. 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 Ìbànújẹ́ ọmọ wúlé mọ́tò o. Wọ́n lọ gbé ìyá Màbúbù tó bímọ fún ẹ for 10 years tí ò tọ́jú ọmọ ẹ̀. Wọ́n lọ gbé lọ sí station l'Óṣogbo. Wọ́n náà sọ pé àwọn ọlọ́pàá yẹn wá láti pàǹtí. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ó ti jáde fún Harijan. Ó jáde gidi gan. Ó ní ẹ̀mí Harijan, ẹ̀mí rẹ̀ yóò fẹ́ bọ́ lórí kéèsì tí ó lọ́ra wọlé yìí. Ẹ̀yin tèmi, Lizzy Anjorin ó ti jáde tán fún Harijan. Ó ní pé òun máa bá Harijan kanlẹ̀ ní ìyẹn Portable tí ó jẹ́ kọ̀líìgì rẹ̀. Ó ní òun yóò bá a kanlẹ̀ ní o pátápátá títí tí ẹ̀mí rẹ̀ yóò fi kù díẹ̀ kí ó bọ́. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká gbọ́. Ọ̀nà máa gbé ìyá Màbúbù lọ sí kóòtù láàárọ̀ ọ̀la. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tag area commander l'Óṣogbo. Ẹ bá mi tag area commander l'Óṣogbo. Bàbá wa dáadáa, commissioner of police l'Óṣogbo. Bàbá wa dáadáa, commissioner of police l'Óṣogbo. Harijan òun kánjú ni òun. Èdùmàrè gbé sùúrù jẹ. Ṣé bí wọ́n fi láńre ebo wá fi gba donation. Harijan game tó fẹ́ gbà yẹn ò lẹ́mìí ẹ̀. Ó máa wà exhausted. Ó mọ̀ nǹkan tí mo ṣe show yìí. Mi ì fẹ́ gbọ́ justice for anybody. Mi ì fẹ́ gbọ́ pé wọ́n fọwọ́ agbára gbá anybody lójú. Mi ì fẹ́ gbọ́ pín. Ó máa brutal. O ò ní energy. O ò ní financial. O ò lẹ́mìí ẹ̀. The commissioner of police ṣé Ọ̀yọ́ ni àbí? Ẹ jẹ́ kí n play àwọn nǹkan tó ń play. Èmi máa play nǹkan tó ń send sí mi. Wọ́n ní pàǹtí náà ti wá. Ó ti yé. Wọ́n wá bẹ́ẹ̀ gbé obìnrin tó bímọ fún ẹ tí ò fi ọjọ́ kan fún ní 1 naira rí for good 10 years. Obìnrin tó pè lólóṣó. Ẹ̀yin Nigerian police l'Óṣogbo. Ẹ má you get as bí o. Ẹ̀yin bàbá dáadáa tẹ́ wà ní iṣẹ́ ọlọ́pàá. Obìnrin tó bímọ fún for 10 years. For good 10 years. Ńgbà tá Harijan jáde tó wá bully Lizzy rẹ̀ kó ti mọ̀ pé nǹkan kan máa tẹ̀yìn ẹ̀ yọ. Ìyá Màbúbù wá tọrọ owó o. Ìyá Màbúbù níṣẹ́ lọ cleaner ló ń ṣe o. Ó dẹ̀ ní tẹ́lọ́rùn nínú uncompleted building. Wo Láńre Ajíbọ́lá ẹkùn á fọ́ níbi tó bá wà. Wọ́n á fi yẹn jáde. It's going to be eye for eye. Ó mọ̀ pé mi ò ń pariwo. I know they loud down. I know they loud down. Mọ̀ pé èmi máa play. Ohun kan tó send sí mi, èmi máa play ẹ̀. I have so many places. But èmi ò ráyè. Ó ti yé. Èmi kẹ̀dẹ̀ ní tó bá ṣe fún mi máa ṣe fún ẹ. Harijan ẹ pọ̀ wo olórí burúkú onímúbímú hippopotamus tó gbé sílé. Ẹ sáré bí kẹ́ kú ilé òní gbà ọ̀nà onígbà ẹ̀. Mi ò fẹ́ mọ̀ tó wà lẹ́yìn ẹ̀ lẹ́nájì ẹ̀. Ẹ máa gbọ́ báyìí sẹ́ndì ẹ̀ sí wa rèé. Mo wà ní police station báyìí, ó ti mú wa police station. So ibi iṣẹ́ ni mo wà. Láwọn àwọn kan pè mí. Ṣé gbọ́ woman yẹn? Ṣé gbọ́? Hello sí mama. Mo wà ní police station báyìí, ó ti mú wa police station. Okay. So ibi iṣẹ́ ni mo wà. Láwọn àwọn kan pè mí pé àwọn fẹ́ ṣe popcorn. Ó ti obìnrin kan ló pè mí. Nípa àwọn fẹ́ ṣe popcorn. So wọ́n ní popcorn. Wọ́n ní. So àwọn ọlọ́pàá tó wà l'Óṣogbo nísìn wọ́n ti fi ọ̀rọ̀ insecurity sílẹ̀. Obìnrin tó ń dátọ̀ ọmọ ẹ̀ náà fẹ́ lọ mú fún olórí burúkú Harijan tó lọ́wọ́ tó lẹ́pọ̀n tó lẹ́sẹ̀ tí gbogbo ìgbésí ayé ò ṣiṣẹ́. Ẹ̀wẹ̀ má máa jẹ́ ká máa ṣàwọn kankan.
ẹ má jẹ́ ká ẹ wò èmi ò mọ̀ yẹn sọ̀rọ̀ púpọ̀. So àwọn ọlọ́pàá tó wà ní Òṣogbo nísìn, police station tó wà l'Óṣogbo, ọmọ ọlọ́mọ tó ń ṣiṣẹ́ kò wá tọrọ owó bisikíìtì bí ẹnu ṣó, kò wá parọ́ pé lálọ́dún gbé ó lé òun kó lé o, kò lọ sọ́dọ̀ Ìyábọ̀ Òjó lọ máa gba owó o. Ẹ wá lọ purọ́ fún pé fẹ́ ṣe popcorn. Ọ̀nà sọ pé èmi ò gbà pàtìpàtì ló ti wá. Tó bá yẹ pàtìpàtì náà ti wá máa confirm lálẹ́. Ní alẹ́ tí ò ní dọ́là máa confirm láti pàǹtì. Tẹ́ pé pàǹtì náà tí wọ́n máa confirm lálẹ́ ni tí ò ní dọ́là. You don't understand? So, tábà èmi ò mọ̀ bóyá ẹ mọ̀ pé mi mọ̀ bí ẹ jẹ́ ń pe Zee Mama. Mi ò mọ̀ information. Èmi ò Àrẹ̀jàn wá sáré bí ko èmi àwo. Okay. Ó fẹ́ lọ ti ya Màbúbù mọ́lé. Ẹ tó bímọ fún ẹ fọ́dún mẹ́wàá. Zee Mama. Obi o fún ọmọ ẹni o lè gbé receipt pé 1000 àtó fún ọmọ yẹn rèé. Nígbà tí Ìyábọ̀ Òjó gbé ẹnu ṣe lọ Sunday Gist Lover. O ra àwọn receipt táwa gbé wá ni. O ra àwọn olówó despite pa àkọlà lọ́mọ. Ó máa ṣòfò ni o. Iṣẹ́ ò dẹ̀ dúró. Àrẹ̀jàn, àwa náà kàn dúró kó bẹ́ síwájú báyìí ni. Mọ́dà ẹ̀pọ̀ fọ́ lágbà ẹ lójú. Bọ̀ nísìn ọ̀mí níṣẹ́ ẹjọ́ máa wà. Zee Mama gbé aago, mo fẹ́ gba information. Hello ma. Mo wà on live, àwọn ayé ń gbọ́ ẹ. Bá mi explain kí ló ṣẹlẹ̀ jọ. Okay, ẹ má bínú ma. Ẹ má bínú yìí bẹ́ẹ̀ ṣe. Mo ń gbọ́. Ìwọ́n tó ṣẹlẹ̀ ní pé ṣàdédé ni Ìyá Màbúbù pé ẹ bá mi sọ ẹ ni. Okay. So later ni mo ti rí pé ti dán voice note fún mi. Okay. Ọ̀rẹ́ ẹ̀ àìná ò rí mi contact yẹn ti pé Yàyà Mùsùlùmí Àtọ́pẹ́. Ìgbà tí mo dẹ̀ máa padà gbọ́ bí yẹn ni Ìyá Màbúbù ló sọ pé Àrẹ̀jàn ti ní kí wọ́n wá arrest òun o. Bí pé ó wá ṣàlàyé pé òun wà ń bí iṣẹ́ mọ̀ pé ó kọ́ṣẹ́ pedicure àti makeup. Iṣẹ́ ta sanwó fún. Mo gbọ́. Iṣẹ́ ta sanwó fún kó lọ kọ́. So that tó bá ní sọ wá lè tọ́jú ọmọ. Because torí kọ́ ọmọ ẹ̀ kí ìyá má bàa jẹ́ ọmọ ẹ̀ lọ́sọ̀. Àní ọlọ́pàá tó máa arrest woman yẹn. Ọlọ́pàá tó máa arrest woman yẹn pẹ̀lú ọmọ lọ́wọ́. Pẹ̀lú ọmọ lọ́wọ́. Pẹ̀lú ọmọ lọ́wọ́. So ní àwọn bó wá sọ pé ní tó ti kọ́ṣẹ́ lọ́jọ́ obìnrin kan. Zee Mama kọ́kọ́ ṣe oore kan fún wa. Zee Mama ṣe oore kan fún wa. Zee Mama kọ́kọ́ hold on. Get lawyer kó fún wa ní orúkọ station yẹn. Kó fún wa lọ́lọ́pàá tó wà ní in charge. Kó fún wa lọ́lọ́pàá tó wẹ̀ dìbẹ̀. Ẹ get lawyer lè máa get. Tí lawyer bá ti get gbogbo details yẹn, ó ti tán. Ẹ jọ who strong lawyer l'Óṣogbo. Ta ló ní lawyer l'Óṣogbo? Police station wo náà gbé lọ? Gbogbo yẹn rọ́ ni wọ́n fi ń deceive yín ni. Ngbà tí ò jalè. Kò jalè.